ẹkú nílà kára lé ẹrì wà lákèrò ọ̀nà o ewúrẹ́ tọ́já wọlé tí ọ̀kẹ́ nìkan ọ̀dẹ̀ràn àmúso àgùntàn bọ̀lọ̀jọ̀ tọ́já wọlé tí ọ̀kágò ọ̀dẹ̀ràn àmúṣe lọ́bẹ̀ tọmọnìyàn bá wà wọlé tí ọ̀kẹ́ nìkan ọ̀dẹ̀ràn olùwọ́ ayé òní fi wá bọlẹ̀ ẹ̀lẹ́lẹ́ yìí o ayé wọ́n tòrò bí omi àjípọ́n o àní bọ́rọ̀ ayé wa dóríta kò yé mi mọ́ ó ṣe kò rí ṣe kò ní jẹ́ tiwa ó lùlù kọ̀yọ kò ní jẹ́ tiwa á dára fún wa gbogbo ẹ̀yin tẹ́ wà lájò àjòjò fún yẹn níjò sájò orí ìbalẹ̀ ọmọ yìí nǹkan ẹ̀ kọ́lá wálé ẹ̀ ní kọ́ràn wálé ẹ̀ ní wẹ̀wọ̀n ìran sandini ní wẹ̀wọ̀n nú agolo ẹ̀yin ò ní bá wọn wẹ̀wọ̀n ẹ̀ gbà ẹ̀ ṣe rere ẹ wò mí wò ẹ já dára wa lẹ́kọ̀ọ́ tẹ́ bá ń ṣe nǹkan lọ́wọ́ ẹ pàtì ẹ̀yà mi ń ṣẹ́jú méjì tẹ́ bá ń pariwo lọ́wọ́ ẹ dákẹ́ wọ́n ní ẹnìkan kì í júbà fògùn sínú kú eléyìí ẹ̀sùn oògùn orí social media o wọn àwọn bàbá wa fi ṣe ìwòsàn fún àwọn èèyàn tí wọ́n sì dúpẹ́ fún wọn lélẹ́yìí wọ́n ní dánwò ló bí ìyá ọ̀kẹ́rẹ́ ògúndáre ń bàbá wọn oògùn tá a bá dánwò àlè mọ̀ bí iṣẹ́ rẹ̀ ṣe rí ọ̀yẹ̀ ẹgbà yìí ẹ̀ dánwò ó ti sọ ìwúlò ọ̀pọ̀lọpọ̀ kòròfo ìgbín agbára tí ń bẹ ń bẹ fún ó ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ fún wa ọ̀yẹ̀ tó gbà yé ẹmọ ọ̀dọ̀ kí lélẹ́yìí wá ń ṣiṣẹ́ fún tí ẹ bá máa la àlákàlà púpọ̀ jù tó bá jẹ́ pé ayé jù sínú aṣọ fún yẹn pé kéèyàn máa náwó sí i pé èyí tí wọ́n fi dáwọ́ sórí pọ́ńkọ́lé àlákàlà ni wọ́n gbèsè ọ níwájú pé kó máa náwó sí wọ́n ló níṣẹ́ yìí wọ́n tó ń jẹ gbèsè àìnídìí wọ́n tó ń gbowó ojú oorun wọ́n tó ń lóyún ojú oorun wọ́n tó ń fara kójà ń káríwò wọ́n tó yẹ pé tọ́ bá ti túwó jọ tó lọ́ọ̀fíìsì nǹkan rí báyìí ibi gbèsè ló ń gbé lọ ẹ̀gbà ni wọ́n pè ẹ̀gbà ayé ẹ̀gbà onígbàre ọwọ́ wa dànù o ọ̀yá ẹ súnmọ́ bí ẹ wá nǹkan fìdílé tàbí kẹfìdílé nǹkan wọ́n tọ́ ní àrùn ọgbẹ́ ẹnu tó ti náwó lórí ẹ̀ tí ò lọ súnmọ́ bí kòròfo ògbín àṣírí pọ̀ ń bẹ nígbà tí gbé bá kú nígbà náà ní kòròfo rẹ̀ dègbé ayé ò ní dẹ gbèsè sí yín o àṣírí pọ̀ lára kòròfo ògbín kan yẹn náà ni òun wò ó tuntun wò àṣírí pọ̀ lára rẹ̀ ọ̀yá ẹ̀jẹ̀ ń fún yín nípa títírì rẹ̀ ọ̀yá ìwà nǹkan fìdí èmi ọmọ yín náà ní Lúkúmọ́nù ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà ẹ bá ń tọ́jú kòròfo ògbín ẹjọ́ pọ̀ ọ̀yá ẹ̀sùn níná tẹ bá ti sún níná ẹ lọ lúbúlúbú ẹ kó sí ẹ̀gbẹ́ kan tẹ bá ti kó sí ẹ̀gbẹ́ kan ẹ wàá lọ ẹfun gidi ẹ lọ̀hún náà ẹ gbé sẹ́gbẹ́ kan ẹ wàá lọ wá èèpo ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó pọ́n ẹrẹ wẹ́wẹ́wẹ́ sá kẹ sá ẹ da gbogbo ẹ̀ pọ̀ tẹ bá ti da gbogbo ẹ̀ pọ̀ ẹni tó bá ní àrùn ọgbẹ́nú ẹni kó máa fi lo ẹ̀kọ́ tútù ní agbára Ọlọ́run báwo kí àrùn ọgbẹ́nú náà kó ti pẹ́ tó yóò dohun gbàgbé ẹ mú ọ̀dọ̀ ẹ ṣe kalẹ̀ ní Ọ̀yọ́ kù mọ́ fún yín pé ni ìdákejì wọn tí kòròfo ògbín táwọn bàbá wa tí wọ́n fi ń túdè tí wọ́n fi ń jáde ẹ bá ní tọ́jú ewé àlùpàídà ewé dandan ṣe rí ewé ọ̀gẹ̀dẹ̀ tó bá ya mọ́ lára lóòró wọ́n níbi ọ̀gẹ̀dẹ̀ bá dúró sí ńgbẹ̀léwé rẹ̀ ya mọ́ la níyà wèrè o tí a bá ń lo iṣẹ́ yìí kí àṣà sí ọwọ́ ọ̀tá tó ràn ọ́ ọ̀tá tí bá ń lé pàrẹ́ kí gan bí ọba máa jẹ gbèsè yóò sì ya wèrè jìjì iṣẹ́ yìí ó dáa gan ni o orí ọ̀gẹ̀dẹ̀ lọ̀gẹ̀dẹ̀ fi rẹ̀ rù gbogbo ẹni ọba ṣàṣì ọ orí wọn náà wọn ò fi gbé aṣọ ọ̀gẹ̀dẹ̀ tó yà mọ́ lára lóòró ọyẹ ẹ̀yà lára aṣọ yìí ọyá ẹ kó jọ ewé pèrègún àti egbò pèrègún ẹ wà á kése ìpèrègún tẹ bá já ewé rẹ̀ òun náà lẹ́wàá gbó rẹ o ẹwà ẹjọ́ pọ̀ díẹ̀ ọyá ó dínú kòkò ewé olójòǹgbòdú ẹ̀mọ́ àgbò àmọ́ ẹran dádúró ni kì í papọ̀ mọ́ nǹkan kan gbogbo ẹni ọba ní tiẹ̀ báwo ni tó bá gbé kò ní rí gbé
bọ́ bẹ̀rẹ̀ kò ní rí bẹ̀rẹ̀, bọ́ nàró kò ní rí nàró. Àmọ́ ẹran ẹ lọ́dọ̀ àwọn alápàtà wọn bá yín yọ. Ewé ìtapàrà àwọn ẹlòmíì tí ọba délé mọ̀ wọn á ní ìtapàrà, kò sí ewé tí jẹ́ tapàrà, ìtapàrà. Ewé ìtapàrà ni, kò sí ewé tí jẹ́ ewé ìtapàrà, ìtapàrà ni. Ewé náà tẹ́ bá mu tẹ́ bá finá sí ẹ̀rì tí wọ́n máa ta parapara ìtapàrà lè kọ rẹ̀ jẹ́. Ewé ṣẹ́gun ṣẹ́tẹ̀ àtàwọn nǹkan kan tá a bá pa gbogbo ẹ̀ papọ̀ tán àtàwọn nǹkan kan yòókù tá a wá sí tí gbogbo ẹ̀ jọra wọn. Omi ìgbín la wá fi pò ó, omi ìgbín òun la fi pò ó. Tá a bá wá fomi ìgbín pò tán ó níbi tá a kó o sí, inú gbá oníkókó ibẹ̀ là á kó o sí. Tá a bá wá ṣe bẹ́ẹ̀ tán ó ní nǹkan kan tá a tún ṣe sí kó tó di ká fi ìkódẹ sí. Báyé bá bo ògbó rẹ mọ́lẹ̀ tó bá ń lo sẹ́yìn, ẹni tó ti gbàgbé rẹ yóò wọ orí torí pé nígbà ayé bá yọ̀gbìn níjọ́ náà wọ́n gbàgbé ìkarahun rẹ̀, ṣùgbọ́n ayé ọ̀ràn tí wọ́ sí dáadáa. Ara ọ̀dẹ̀ ọ̀nà tá a gbà lọ sẹ́yìn sípò ìwọ tó bá fẹ́ ẹ kàn Súlùmọ́nù ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà àbá ń ṣe. Òkè òkun lẹ́wà ní, ìgbèrí ọ̀sà lẹ́wà ní, àbá ń ṣe. Àmọ́ bẹ́ẹ̀ bá ní àbá ń ṣe ẹ̀yin lẹ́sànwó DHL o, ẹ̀yin lẹ́sànwó mọ́tò o, bó ṣe jẹ́ nìyẹn. Á dára fún wa. Mo wà lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí, ìwọ tó bá fẹ́ ẹ kàn sí mi. Tẹ́ ẹ bá ti pe nọ́mbà mi yìí tí ó bá ti lọ, mo ti kúrò ní Nàìjíríà, ṣùgbọ́n bí mi ti ń bá yín sọ̀rọ̀ yìí mo sì wà ní Nàìjíríà. Ó yá mú nọ́mbà yìí ẹ mọ́ ọ̀dọ̀ +234803298. Nọ́mbà náà òun náà ní WhatsApp mi. Ó yá jẹ́ fún yín nọ́mbà orílẹ̀‐èdè Benin +2290154651928. Ẹ lọ rí YouTube ẹ bá bàbá ọgbọ́n bẹ̀. Tálẹ̀ kan bá ní bàbá ọgbọ́n lòun jẹ́ tẹ́ ẹ bá ti gbọ́ Lukman Ayédáre kì í ṣèmi o, ohun mi ò yàtọ̀ o. Ẹ pàdé mi lórí ètò ni, ẹ pàdé mi lórí Korojú ni, bóhùn mi ṣe ń dún ibẹ̀ náà lẹ́ẹ̀ṣẹ̀ bá pàdé. Ọmọ bíbí ìlú Ìṣẹ́yìn ni mí, ìlú Ìkòròdú ni mo tẹ̀dó sí. Tó bá ti wọkọ̀ láti Ìkòròdú garage oníwọ̀n lọ báyé kù kọ́ bọ́ọ̀lẹ̀ ní Emily bus stop, Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà. Ṣùgbọ́n kó tó lè wá mi wá kọ́kọ́ pe nọ́mbà mi kí n sọ fún ọ pé níjọba yìí ni ọmọ àbọ̀. Tó o bá pè mí tó o bá ti wá gbẹ̀ngbẹ̀ng lọ́ọ̀bà lẹ́kùn o, ṣùgbọ́n mo ní bá yín sọ̀rọ̀ yìí. Mo wà ní ọ́fíìsì mi báyìí, ibẹ̀ ní ọ́fíìsì mi, ibẹ̀ náà lẹ́ẹ̀ bá mi. Ní orílẹ̀-èdè Benin ẹ bá mi pàdé ní Dégàkàn, ẹ wọkọ̀ tí ń lọ Tọ́pá, ẹ bọ́ọ̀lẹ̀ ní Túndé Motors níbi ẹ̀yìn ọjà Dégàkàn níbi wọ́n ń ta àǹchẹ̀kẹ́. Ẹ béèrè pàṣẹnẹrí tó wà ń bẹ̀, ibi inú ilé pàṣẹnẹrí yẹn ibẹ̀ ní ọ̀dọ̀ mi wà, ẹ bá mi ń bẹ̀. Á dára fún gbogbo wa o, ara ò ní ni wá. Wọ́n jẹ́ sọ kínní kan fún ọ. Tí ogun bá pọ̀ fẹ́ dà á bọ́ọ̀lá sínú ọ̀làjù bẹ́ẹ̀ lọ kò ní ṣiṣẹ́ o. Tógun bá pọ̀ fún ọ títí kó lo sọ́lẹ̀ ń kọ lọ gbà wá láti India kí wọ́n ní bàbá tí ó ṣe fún ọ inú orí òkè ní gbé, inú igbó kan ní gbé, irọ́ ni, bẹ́ẹ̀ ni kò ní ṣiṣẹ́. Ogun pọ̀ oníwọ̀n wá àránṣe ogun yẹn lọ kọ́kọ́ ṣẹ́. Tó bá kọ́kọ́ ṣẹ́ ogun torí iṣẹ́ ìrìn àjò rí ọba bọ́ sí gbẹdẹmukẹ. Àmọ́ àwọn tí ń dènà mọ́ wọn wà ń ta, o sì lọ́ọ́ fẹ́ gbénu léṣe rere, wọn ò ní jẹ́ ọ́ dáhùn. Adára fún wa. Bẹ́ẹ̀ bá láwọn sẹ́wọ̀n yìí tẹ́ ẹ bá ń gbé lura tẹ́ ń lò, ọ̀tá gan máa béèrè pé báwo lẹ ṣe ń ṣe, báwo lẹ ṣe ń tọ̀ tí gbogbo ìrìn àjò rẹ ń bọ̀ sí. Bẹ́ẹ̀ ni ń sojú ọ̀tá wa làwọn máa gbé rere sí o. Adára fún wa o. Lẹ́tọ̀ yìí bá dọ́dọ̀ rẹ mo fọlọ́ǹbẹ̀ ọmọ dé mọ́lé, ẹ̀yin náà máa pín, ẹ máa pín. Ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp, public wa, private wa. Public yìí ọ̀fẹ́ lẹ́ẹ̀fi wọbẹ̀, ṣùgbọ́n ẹ̀ láǹfààní ìbéèrè kankan. Ṣùgbọ́n ìtẹ́ bá wà ní private ẹ lè máa béèrè béèrè. Bọ́lá iṣẹ́ ta ti fílẹ̀ látọjọ́ tó ti pẹ́ ni á dá yín lóhùn. Bàbí sẹ́mi ilẹ̀ fẹ́ béèrè á fún yín lọ́fẹ̀ẹ́. Ṣùgbọ́n kò sáǹfààní fún ọ láti béèrè oògùn owó o, má béèrè àfọ̀ṣẹ, má béèrè òkígbẹ́, má béèrè oògùn bọ́ o. Kò sí gbogbo ohun tọ́jọ́ bẹ́ẹ̀ o, kò sáàyè bẹ́ẹ̀ o. Nǹkan túdè ajáde àbọ̀ ọlọ́lá kan kò yí ọ, á ṣàlàyé ẹ̀ fún ọ. Níwọ̀n tó wà ní private ni o. Ẹni tó bá wà ń bẹ̀ ní Nàìjíríà yìí 10,000 lẹ́ẹ̀fi wọbẹ̀, ẹ sì máa san 10,000 bóṣù bá parí. Ìwọ tó ọba ti sí bẹ̀ má pe nọ́mbà mi o. Bàbá ọlọ́lá kan, bàbá rẹ ni o pè pọ́ ọlọ́lá tàbí kò pe pásítọ̀ rẹ o.
àwọn ní kò pé ẹni tó ń san ìdá mẹ́wàá fún òun ní kò pé kó máa rọ́ àlá rẹ̀ fún so iṣẹ́ ọ̀fẹ́ kan ìyá o bó ṣe jẹ́ nù ni ìwọ tó bá jẹ́ pé láti orílẹ̀-èdè Benin Togo ni sẹ́mi sẹ́fà òun lẹ́ fi wọlé síbẹ̀ ẹ sì máa sanwó ní oṣooṣù iṣẹ́ tá a bá wá ta ní kókó àtọwà ní private ni àtọwà ní public ni ẹ láǹfààní àti béèrè ẹ tẹ̀ sí máa pè ẹ iṣẹ́ yìí mo fẹ́ kẹ́ yọ̀ǹda rẹ̀ fún mi má béèrè ẹ lọ́wọ́ mi o má béèrè ẹ lọ́wọ́ mi o ìnídọ̀ lọ́wọ́ o àdàrà fún wa o yọ yẹ wa o kò ní yẹ ẹ tí wa lọ́wọ́ ó ṣe kò ní ṣe tọ̀tá wa ẹ rí péjì mi lórí Facebook Lukman Ayédáre tàbí kẹ́ bá Ayédáre Lukman tàbí kẹ́ bá bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà pàdé èmi kan ẹ ti rí ohun mi ẹ sì rí fọ́tò mi bẹ́ẹ̀ àdàrà fún wa o ire o ire kàbètì. ayé wọnú òkùnkùn bírí ohun gbogbo dókùnkùn bírí kí ni mo ṣe.